Aniro bíbí mi bí apá o, ìyá mi ni wọ́n máa ní gbé. Ohun tí a bá rò àjẹ́ tí wọ́n ẹ gbọ́ pé wọ́n dojúmọ̀ ẹ̀ gbárí láyé. Tó bá rò àjẹ́ tiẹ̀ wá sí wà yọ wèrè wọjà. Ẹrù ẹlẹ́rù náà ń dọ́gba mi. Ẹrù ẹlẹ́rù bí okùn bàbá mi ló wà lọ́wọ́ ẹ̀. Ohun tí a bá rò sí ni àjẹ́ ti gbà láyé àjẹ́ ti gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá. Ó sì ṣe Akintunde Kudoro. Mi ò ní dàgùdà tí ó lọ́wọ́ àpapọ̀ aládé. Irú àpapọ̀ náà máa ń dá sí. Kò sí. Irọ́ ni wọ́n papọ̀ lè ṣe. Kò lè ṣeé ṣe láéláé. Olóògbé mi ò lè bẹ́ẹ̀ fún mi jà o. Wà sí wà rí ìkòkò wọjà gbẹ̀yìn ni. Láṣẹ Èdùmàrè ohun tó tọrọ ló máa jẹ́ tiẹ̀. Mo tún fẹ̀sọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni. Mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi nílùú Ìṣẹ̀rí Ọlọ́fin mo lè o. Ẹ̀yin tẹ́ bàbá mi tẹ́ ẹ̀dọ̀ fẹ́ràn àwọn ọmọ títí dì sí i. Ẹ máa wọ́n yín máa ṣe oríire. Bọ́mọ bẹ́ẹ̀ kò ní àgbà mọ́, ó ní láti gbọ́n. Bẹ́ẹ̀ ni o, mo ti gòkè àgbà, mo ti gbọ́n. Máa bọ̀ nǹkan tó bá fẹ́ ló máa jẹ, ìwọ láyé ẹ̀ kí ló ní. Wàá tún ṣe fàájì sẹ́mi ẹ̀. Ẹ̀yin àgbàlagbà, ẹ ṣègbè lẹ́yìn mi o, ẹ gbé mi lékè. Ẹ gbé mi lékè ìdílé Kúdóró o, àfẹ́káláyé fẹ́lẹ́. Bàṣà ìgbé mi lékè gẹ́gẹ́. Ẹlẹ́ta òsùn ẹ bàtà rẹ bẹ́ẹ̀ ni. Gégélé. Gégélé bàṣà ìgbé mi. Wọ́n ti gbé mi lékè gbogbo ẹ̀yẹ bíi Kúdóró pátápátá. Bàṣà ìgbé mi lékè kéèké. Òjò wájú kì í pa òun, tẹ̀yìn kì í pàgbé láéláé. Kéèké bàṣà ìgbé mi lékè kéèké. Bẹ́ẹ̀ ni lẹ́yìn mi. Gbogbo ẹ̀yin ọ̀tá pátápátá ẹ máa bulẹ̀ jẹ́ ní Ìṣẹ̀rí Ọlọ́fin. Lọ́mọdé lágbà nílùú Ìṣẹ̀rí Ọlọ́fin múlẹ̀. Èmi lọmọ yín Ewùsì Táwàkálítù Ọmọ́tádéṣe. Ọmọ Sábìtù Ajílàrán ẹran òjèwé olóbùtú jẹ. Akẹ́yìndé gbẹ̀gbọ́n ọmọ Bátúlà. Ìṣẹ̀rí Ọlọ́fin múlẹ̀ èmi lọmọ irinwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́. Ẹni robi sí mi ibi àbá. Gbogbo ohun tó ní kálukú bá sọ sí mi pátápátá níre ló máa jẹ́ ti yín. Èyí tẹ́ bá sọ sí mi láburú, aburú náà ló máa bá yín tọmọtọmọ. Ìwọ ni mò ń bá wí o Mòsíìsì Akíntúndé ìdílé Kúdóró gbogbo yín pátápátá. Kéré o, èní ni ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2022. Ọ̀rọ̀ ló bá Mokomoro wá o. Ọ̀rọ̀ ló bá Mokomoro wá. Mi ò kìí ṣe ọmọ lọ sílé lọ gbèsè wá. Sí gbogbo ẹ̀yin ọmọ Ìṣẹ̀rí Ọlọ́fin múlẹ̀ àtonílé àtàlejò. Gbogbo ọmọ Ìṣẹ̀rí Ọlọ́fin múlẹ̀ pátápátá. Pàápàá jùlọ ẹ̀jẹ̀ Ọlọ́fin Ògún fún mi níre nílùú Ìṣẹ̀rí Ọlọ́fin múlẹ̀. Mo fẹ́ fèsì ọ̀rọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni o. Pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ̀ mọ kókó ìdí ọ̀rọ̀ nípa àwọn ọmọ arókójẹun, ọmọ tápà tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ènìyàn kìtìpà nílùú Ìṣẹ̀rí Ọlọ́fin múlẹ̀.
Mo ń sọ nípa ìdílé Kúdóró lápapọ̀ ni. Pàápàá jùlọ ìwọ tó fẹ́ joyè Sálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ láàrin wọn. Moses Akintunde ọmọ Kudoro ọmọ Efa. Ìwọ lanu ẹ pàkà. Ó ń pè mí ní ọmọ àlè, oníwọ̀ ń dúró de DNA tèmi. Ẹnu ọ̀rọ̀ tó sọ yẹn, ẹnu àwọn baba ńlá bàbá ẹ kò gbà láti sọ sí ọmọ onígbàkulé kankan bó ti wù kọ́mọ náà kó kéré mọ́. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹnu ni mo fi sọ. Ìpọ̀rí máa pọ́pọ̀ ẹ kankan kò ní ẹnu láti sọ̀rọ̀ ẹ̀ jáde sí ọmọ onígbàkulé kankan níbi tá a pọ̀ dé tá a kan bí yanrìn etí òkun dé nípa oore ọ̀fẹ́ olùgbàlà tí kì yóò sì sí nǹkankan. Ẹnìkan ló jẹ́ kí n fẹ́ wá túdi ọ̀rọ̀ náà síta nítorí nígbà míì tí èèyàn bá fẹ́ dá sí ọ̀rọ̀, àwọn múmi ni wọ́n á ní ká tọrọ astagafurulai. Àwọn awakiriyó àníkọ́lọ́hún kó dárí ẹ̀ṣẹ̀ jì ẹnu wa, kó má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó má fi gbà wá lẹ́nu. Ẹni yẹn kàn mí láràn gidi. Ìdí tẹ́ni yẹn fi kàn mí láràn rèé. Ẹni yẹn sọ fún èmi ọmọ Tádé ṣe wípé Akintunde, Moses Akintunde ọmọ Kúdóró nìkan òun ló tiraka láti di ìdílé onígbàkulé mú, tó ń sapá, ó ń sá sókè, ó ń sá sódò láti máa kó gbogbo àwọn ìwé tó bá wúlò nílùú, tó bá nílò nílùú, láti máa kó sílẹ̀ fún tẹ̀síwájú ìlú. Òun ló ń kó jáde tó dẹ̀ dilé mú. Nígbàkigbà tí wọ́n bá ti nílò nǹkan, òun ló ń sá sókè tó ń sá sódò. Ọ̀rọ̀ yìí kan mí lóminú. Mo ti fẹ́ nìyẹn lésì ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n ẹni náà dá mi lóhùn torí pé ó rí i pé ọmọ yìí mú òtítọ́ ọ̀rọ̀. Ọmọ àná á dàgbà. Pàápàá jùlọ tọ́rọ̀ ilẹ̀ títà bá ti dé, tó bá di kán pín owó, tó bá di kán sọ pé tẹ́lẹ̀ ìtàn sọ pé tọ̀hún, ẹ̀yin ìdílé Kúdóró, ẹ̀yin lẹ ń gbawájú lẹ ń gbẹ̀yìn, ẹ ti wá jẹ́ odidi ẹ̀fọ̀n tán lọ́dọ̀ èmi Táwàkálítù ọmọ Tádé ṣe, ẹ ti dópin ẹran jíjẹ. Mo dẹ́ni ẹ lóhùn o, ṣùgbọ́n mi ò ní dárúkọ ẹni náà. Ṣùgbọ́n ẹni náà kò fi èsì sọ̀rọ̀ yẹn torí pé ó rí i pé mo sọ kókó ọ̀rọ̀ sínú nǹkan tí mo fi dáhùn lésì ọ̀rọ̀. Òun náà ni mo wá fẹ́ sọ fún gbogbo ẹ̀yin àtonílé àtàlejò tó wà ní Ìṣẹ̀rí Ọlọ́fin-mọ́lẹ̀. Ibi tó bá wá wù yín kẹ́ bá mi pín kinní sí. Ibi tó bá wù yín ẹ pín dànù. Ẹ yapa yáàsì ẹ̀ síta. Nítorí kíni? Ìwọ tó rò pé bóyá o lè fara pamọ́ pé fọ́tò ẹ ò sí níta. Á ya ẹ̀ ní wo. Mo bẹ́ẹ̀ kó fọ́tò ẹ síbi rẹpẹtẹ. Gbogbo tẹbí ẹ ni mo bẹ́ẹ̀ kó síbẹ̀. Gbogbo tẹ̀yìn tí mo mọ̀ ní Kúdóró. Iṣẹ́ oró náà níṣẹ́ ìdílé yín. Kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ lójú ẹ̀yin aláìmọ̀kan tí wọ́n fi agọ̀bò lójú, tí wọ́n fi èrú gbàbùkún níwájú yín, tẹ̀dẹ̀rò wípé ire ni wọ́n ń ṣe. Mi ò bẹ́ nìkankan wí. Mi ò bá yín wí, mi ò lè bá yín wí. Ibi tí òye tó yé yín mọ́ nìyẹn, àbí kó jẹ́ pé ó yé yín jù bẹ́ẹ̀ náà lọ. Kẹ́ máa rò pé kí ni ọmọ Tádé ṣe lè mọ̀. Mo mọ̀ kọjá nǹkan tẹ́ ẹ̀ sọ. Mo mọ̀ kọjá. Ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé èmi mọ̀ pé ẹ̀yin ò mọ̀ pé èmi mọ ohun tí ẹ̀yin ò mọ̀ pé èmi mọ̀?
Hmm. Hmm. Èmi ọmọ Tádé ṣe ọmọ Kẹ́hìndé Sábìtù Ajílàrán ẹrùn òjèwé olóbùtú jẹ. Mo ṣe tán láti fi ohun tí kò yé ogúnlọ́gọ̀ ẹ̀yin ènìyàn nílùú Ìṣẹ́rí Ọlọ́fínmọlé, Ìṣẹ́rí Òkè, Ìṣẹ́rí Ìsàlẹ̀ àti Òjòdú. Mo fẹ́ fi yé gbogbo yín lónìí ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2022. Ẹ rántí kẹ́ ẹ tọ́jú ìtàn yìí fún àwọn ọmọ yín. Ẹ bá mi fìkàlẹ̀ sí o. Ẹ bá mi jókòó nínú ọlá torí nǹkan tí mo fẹ́ sọ yìí kì í ṣe nǹkan téèyàn lè gbọ́ lórí ìdúró. Tó tẹ́ bá gbọ́ lórí ẹlòmíì lè yí kwátá, ẹlòmíì lè yí ṣubú. Òótọ́ ọ̀rọ̀ ti dé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ. Òótọ́ ọ̀rọ̀ ti dé. Yíyí ọ̀tẹ̀kùn mi bíi tójó kọ́ o. Ṣùgbọ́n àsìkò tó kẹ́rù mọ́ra ẹ̀ lẹ́rú níṣẹ́rí Ọlọ́fínmọlé. Èmi ọmọ Tádé ṣe kì í ṣe ọmọ lọlé lọ gba àròdàn ilépo wá. Ìdílé Kudoro, ẹ̀yin lẹ ṣí gbogbo àwọn ọmọ Kẹ́hìndé Sábìtù Ajílàrán Ọbátúnlá. Ẹ ṣí ojú wa, ẹ ṣí ọkàn wa, ẹ ṣí iye wa kúrò níṣẹ́rí Ọlọ́fínmọlé. Ìgbàgbé ṣe ẹ̀yin ni. Ìgbàgbé ṣe yín ni. Ìgbàgbé tó ṣe yín náà ni wípé ewé a máa sunko. Bẹ́ẹ̀ ni ewé a máa sunko, ṣùgbọ́n mo wá fẹ́ kẹ́ ẹ mọ kinní kan o. Ìdílé Kudoro, ikú tó pa ẹlẹ́dìyẹ kò lè pa eléwúrẹ́ tèmi Táwàkálítù láéláé. Àyàfi tí ẹ̀yin ìran Kudoro tẹ́ bá jí ní ọjọ́ kan tí ẹ bá tọ̀, àtọkùnrin yín àtobìnrin yín, àfi tẹ́ bá jí lọ́jọ́ kan tí ẹ bá tọ̀. Ẹ̀yin ọkùnrin, àfi tó bá jẹ́ pé ẹ kúnlẹ̀ fún obìnrin rí ilé ayé yín, àbí kẹ́ ẹ dọ̀bálẹ̀ fún obìnrin rí, àbí kẹ́ ẹ máa kúnlẹ̀ fóbìnrin lálálẹ́, kẹ́ ẹ dẹ̀ máa dọ̀bálẹ̀ fóbìnrin lálálẹ́. Ẹ̀yin obìnrin, àyàfi tó bá jẹ́ pé ọkùnrin ò kí ń làkàtà lé yín lórí nìkan ló kù. Ẹ̀yin ọkùnrin, tẹ́ bá ṣe kí ni? Tẹ́ bá ṣe kúnlẹ̀ fóbìnrin lẹ́yìn ilẹ̀kùn, tẹ́ dẹ̀ ń dọ̀bálẹ̀ fóbìnrin lẹ́yìn ilẹ̀kùn. Ẹ̀yin obìnrin, tọkùnrin dẹ̀ ń làkàtà lé yín lórí, tọkùnrin kúnlẹ̀ lé yín lórí, tó dẹ̀ dùbúlẹ̀ lé yín lórí, òfo lẹ mú lẹ́yìn lọ́dọ̀ gbogbo ọmọ tí Sábìtù bí àtọmọ ọmọ àtìrandíran wa. Ó ti dópin. Ìdílé tí yín lè lóògùn, ṣùgbọ́n èmi Táwàkálítù ọmọ Tádé ṣe àti gbogbo ọmọ àti ohun tó jẹ́ ti Sábìtù Ajílàrán títí dé orí ọmọ ìtí ò tiẹ̀ tí wá sáyé rárá. Àwa ní ẹni tó ní ewé àti egbò, gbogbo ohun tó mí àti ohun gbogbo tí kò mí. Ẹni tó ń sọ gbogbo àwa ènìyàn tá jẹ́ pé tá bá ti bọ́ sórí ibùsùn òkú ni wá, tó wá ń sọ alààyè di òkú nígbà tílẹ̀ bá mọ́. Àwa nìyẹn o. Ẹ̀yin lóògùn, ṣùgbọ́n àwa ní ẹni tó ní gbogbo nǹkan tẹ́yin fi ń ṣe ògùn àtewé àtegbò tẹ́ ẹ̀ lò. Àwa ní ẹni tó ní gbogbo ẹ̀ níkàáwọ́. Ìyẹn já sí pé ẹ ti dòfìfo. Ẹ ti di kíni? Òfìfo. Ẹ lè pewé kó jẹ́ fún yín mọ́ lórí ọmọ Sábìtù Ajílàrán kankan. Ẹ lè pe gbò kó jẹ́ fún yín mọ́. Tí wọ Mùsísì Akintunde tó fi lè lanu pàkà tó ní kọ́ máa lọ yẹ ẹ̀jẹ̀ tèmi wò,
ẹ jẹ́ kí n mú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ikú àwọn ẹ̀gbọ́n mi Alhaji Tajudeen Ọbátúlá, Rashidatu ọmọ Sábìtù Ajílàrán Ọbátúlá, àbúrò mi Shamuradeen àti àkọ́bí bàbá mi Sáàmọ́tà tí gbogbo èèyàn níṣẹ̀rẹ̀ Ọlọ́fin tẹ́ ẹ mọ̀ sí ìyá àjọ. Kò ṣe ẹ̀yin ọ̀bàyéjẹ́ yìí, ẹ̀yin ọ̀bàyéjẹ́ ìdílé Kudoro. Kò ṣẹ̀yìn yín. Gbogbo làásìgbò tó ṣẹlẹ̀ sáwọn ọmọ bàbá mi. Kò ṣẹ̀yìn yín. Ṣebí gbogbo ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin ló mọ̀ ọjọ́ tí ẹ̀yin tẹ́ ẹ pera yín ní baálẹ̀, baálẹ̀ Kudoro, baálẹ̀ tẹ́ pera yín ní baálẹ̀ tó jẹ́ pé Kudoro baálẹ̀ kí ló ti ń porúkọ yín ní Òjòdú. Gbogbo nǹkan tó jẹ́ t'Ọbátúlá pátápátá lẹ fẹ́ gbà, gbogbo nǹkan tó jẹ́ t'Onígbàkulé pátápátá lẹ fẹ́ gbà. Gbogbo ayé ló mọ̀ yẹn ní ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin mo lè nígbà tó gbé ọ tẹ́ ní pé kí orò kó jáde lọ́sàn gangan fẹ́ gbọ́n mi. Ibi tẹ́ máa gbàrán lọ́sọ̀rùn alákejì náà mà nìyẹn. Ìyẹn Rashidatu, olóògbé Rashidatu. Aláyélúwà Ìjẹta ńkọ́, Ìdòwú, Ganiu ẹni Adéńwá Ọbátúlá. Ṣebí Ganiu Ọbátúlá ṣebó ó finú wénú ni. Ṣebí ìwọ yìí ló ṣe pa. Ìwọ baálé Òjòdú yìí, Kudoro yìí, ìwọ ló ṣe pa. Àbí ìwọ kọ́ ló fún ní májèlé jẹ. Ó finú wénú ni. Ló bá jẹ́wọ́. Nínú ìdílé kan, ìdílé Kudoro mú ọmọ 5, ẹ mú ènìyàn 5. Ẹ wá rò pé lè ṣègbé. Àṣepamọ́ ló wà, kò sáṣegbé. Ò torí pé àṣepamọ́ ìrírí wá kí wọ́n wá ṣe ọ̀rọ̀ sọ sí èmi. Ẹnu ẹ já wáyà. Ẹ̀yin èèyàn, ẹ bá mi jókòó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ o. Ṣé ń bá mi bọ́rọ̀ yìí bọ̀? Ẹ mú mi díẹ̀ sí. Torí pé ẹ̀yin èèyàn mi alálùbáríkà, ẹ gbọ́ wínrínwínrín ọ̀rọ̀. Ẹ gbọ́ wínrínwínrín ọ̀rọ̀. Gbogbo bí ìlú ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin mo lè. Bí ìlú ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin mo lè bó ṣe di ahéré lónìí yìí, kò ṣẹ̀yìn ìdílé Kudoro. Ṣùgbọ́n àwọn alálẹ̀ wọn ò fi àyè gbà yín mọ́. Wọn ò lè fàyè gbà yín. Nítorí kíni? Bàbá tèmi Sábìtù Ajílàrán ẹran òjèwé olóbùtú jẹ. Ó níyà tó jẹ. Ó ní ohun tójú ẹ̀ rí. Ológun tó jà. Nígbà tí ẹ̀yin olubi yìí náà ni. Tẹ́ jẹ́ kí wọ́n kájé ìṣẹ̀ǹbáyé ó disappear níbi tí wọ́n gbé pamọ́ sí. Nígbà tí bàbá tèmi tó lọ gba adé yẹn padà, ó mà ní nǹkan tójú ẹ̀ máa rí. Bàbá tèmi Sábìtù Ajílàrán ó ní ogun tó jà. Tó gbadé Ọlọ́fin Ògún fún mi níre padà wá sí ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin mọ́lé. Torí ọ̀pọ̀ nínú yín ẹ kàn wà gbúndúkú ní ẹ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. Oníkálùkù kàn jẹnu ẹ̀ níyà, oníkálùkù kàn sọ̀sọ̀kúsọ, oníkálùkù kàn sọ̀tàn tẹ́ ẹ mọ̀.
ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ o. Ìyàwó ọ̀rọ̀ tẹ́ ẹ má gbàgbé ọjọ́ èní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2022. Ẹ rántí, ẹ tọ́jú ọ̀rọ̀ yìí dáadáa, kẹ́ fi pamọ́, kẹ́ lè rí sọ fáwọn àrọmọdọ́mọ yín pé ọmọ kan wà tó jẹ́ ọmọ Táwàkálítù ọmọ Tádé ṣe. Mi ò ní tí kú, mi ò kú, mi ò ní rùn, kò síkú kankan lójú mi àfi tìró. Kò síkú kankan lójú mi àfàtíkè, àtíkè mọ́jú, kò dẹ̀ síkú kankan lójú mi àfòróró òjọ Celestial Church of Christ. Bẹ́ẹ̀ ni. Mi ò ní tú fún ọyà délẹ̀. Ẹ jẹ́ kí n fi ìtókù pamọ́. Ẹ jẹ́ kí n fi ìtókù pamọ́ nítorí àgbàlèmi náà ń dá iye ọbẹ̀ gbọ́dọ̀ mi níkún àgbà. Èèrà dẹ̀ pọ̀ lé tọ́pọ́n. Èèrà pọ̀ lé tọ́pọ́n. Now, nípa àwọn ìwé tí ọ̀gbẹ́ni tó bá mi sọ̀rọ̀ sọ pé Moses Akintunde ọmọ Kudoro, òun ló yẹ ká máa yìn, òun ló yẹ kí gbogbo onígbàkulé máa yìn, ká máa gbé sàdákátà fún torí pé òun ló ń ṣakitiyan. Akitiyan indeed. Akitiyan dáadáa, olórí olè, ọ̀lẹ, jàgùdà, orogún ológun dẹ̀bìtì àyà. Òun ni Moses Akintunde Kudoro ọmọ Tápà, àkọ́bí Júdásì Iskarioty. Àkọ́bí Júdásì ni. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn Kudoro ìran Júdásì ni wọ́n. Wọ́n ní nǹkan tó dáa. Àti tó oró àtọ̀ la fi bẹ́ṣin gbogbo wọn pátápátá. Èyí tí mo ṣègbéyàwó fún, ṣó bá mi sọ̀rọ̀ mọ́? Kò bá mi sọ̀rọ̀ mọ́. Ṣùgbọ́n gbogbo nǹkan tí mò ń ṣe ló ń tẹ̀lé mi lórí Facebook. Èmi lọ dúró fún gẹ́gẹ́ bí ìyá ọkọ nígbà tó fẹ́ yàwó. Ajẹnifẹ́ ni èkúté ilé nìyí. Tẹ́ bá fẹ́ ibi tẹ́ bá ti rí pé ti máa rí nǹkan ní nǹkan jí, tẹ́ ti máa jalè, ìran yín báyìí ìran jìbìtì ni. Bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ rèé. Nígbà tí bàbá mi Sábìtù Ajílàrán tọrọ ìwàlẹ̀ àṣà lọ́jọ́ sí, ìrẹ̀wàlẹ̀ àṣà òjijì, ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Múrí Tàlábì Ṣófẹlá, múrí yìí bàbá mi mú bí ọmọ ìyá, bí ọmọ bàbá ni bàbá mi ṣe mú. Nílé bàbá mi Lágége, ìyàwó méjì ló fẹ́ síbẹ̀. Tó ní kálukú wọn dẹ̀ ní yàrá. Tóun náà tún ní yàrá tiẹ̀. Ó fẹ́ ìyàwó méjì sínú ilé bàbá mi Lágége ń bẹ̀. Ó bímọ jaburata kó tó di pé ńgbà tí bàbá mi kú tán lòun náà ló sọ pé òun fẹ́ kọ́lé tòun, ló lọ sílé ẹ̀. Nígbà tí bàbá mi kú, Múrí Tàlábì Ṣófẹlá yìí, òun ló ṣe kíni, ló jẹ bàbá Mèsìkú. Ṣé bàbá Mèsìkú lẹ́ ń pè ní àbí bàbá Àsìkú, whatever. Àwọn ẹ̀gbọ́n mi àgbà, àkọ́bí bàbá mi lóbìnrin àti lọ́kùnrin tó jẹ́ Sàmọ́tà, òun àti Alhaji Tajudeen, kọ́lọ́n kó ṣàforíjì fún wọn. Wọ́n fi ẹ̀rànú kéta
ilé olórogún ọgbà àlùbáríkà ni kí n má sọ pọ́gbà wèrè toró ṣọ̀gànjọ́ òru. Wọ́n fà á mọ́ra. Àǹtí Sáàmọ́tà àtàlájì Tájù wọ́n mú gbogbo òwe tó wà nínú kọ́bọ̀dù bàbá mi pátápátá, wọ́n palẹ̀ mọ́ ẹ̀ pátápátá, wọ́n kó gbogbo ẹ̀ sínú àpò. Wọ́n gbé fún Múrí Ṣófẹ́lá. Wọ́n rò pé èèyàn gidi ni, èèyàn pàtàkì ni. Ìwé dọ́wọ́ Múrí tá à ń pè ní bàbá Rasaki. Nígbà tí ìwé dọ́wọ́ ẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù. Lọ́jọ́ tí bàbá mi kú yẹn, ọjọ́ tí bàbá wa kú, ẹ̀yin ọmọ bàbá mi ẹ máa gbọ́, ẹ rántí. Kò sẹ́ni tó máa sọ pé nǹkan tó mo fẹ́ sọ yìí pé rọ́ ni àbí mo fi kún àbí mo yọ kúrò. Tẹ́ bá dẹ̀ sọ pé rọ́ ni, ẹni tó ṣú lè gbàgbé, ṣùgbọ́n ẹni tó kò lè gbàgbé láéláé. Nígbà tí gbogbo yín tẹ́ ti wà ń ta tẹ́ ń pariwo aláàjì mà ti kú, aláàjì mà ti kú, tí gbogbo yín tẹ́ ń jọ pamọ́lẹ̀, tẹ́ ń jọ sẹ̀ mọ́lẹ̀, èmi wọnú yàrá lọ bá, mo wọnú yàrá pé bàbá yẹn kú, aláàjì ti kú, ìrònú dorí àgbà mi kodò nítorí pé ara màmá mi ò yá ń gbà yẹn. Ojú wa máa rí o, àwọn ọmọ kéékèèké àná náà nìyí o, là ń sọ̀tàn yìí o. Ohun tẹ́ bá ṣe sí ọmọdé, mẹ́mórì ọmọdé ló burú jù torí ó máa grab ẹ̀ síbẹ̀ ni. Ṣùgbọ́n mi ò ní go deep. Mo wá wọnú yàrá, bàbá mi dìde, ó jókòó, ó wawọ́ sí mi pé kí n máa bọ̀, pé kí n wá. Ṣùgbọ́n kankan kí n lọ bá a, mo kí tọmọdé bọ̀. Mo sáré jáde, mo wá bẹ̀yìn ẹ̀gbọ́n mi. Mo wá bá yín, mo ní aláàjì òkú, ẹ wá wò wọ́n náà jókòó yìí. Kí ni nǹkan tí gbogbo yín ṣe? Nígbà tẹ́yìn náà tẹ́ súré wọbẹ̀, nígbà tá a máa fi jọ dé nínú yàrá padà, bàbá ti padà sórí ibùsùn ẹ̀, ó ti ju gbogbo ara lẹ̀. Ìgbà tí ìgbà mú lẹ́yìn ẹ̀gbọ́n mi lẹ fi ṣe mí lóore lọ́jọ́ yẹn. Tẹ́ni mò ń mú yín nígàn. Tó bá yẹ pé rọ́ ni mo pa, alájọbí ń gbọ́. Ẹ nà mí bí bẹ́ẹ̀ nà bíù. Oníkálùkù oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ sí mi nígbà yẹn. Ẹ jẹ́ kí n fò bẹ̀ yẹn. Ó mà ṣe o. Ẹ jẹ́ kí n fò bẹ̀ yẹn. Ẹ jẹ́ kí n fò bẹ̀ yẹn. Kí wá ni Múrítàlá bí Ṣófẹ́lá ṣe o? Ìwé tó gbé lé lọ́wọ́ táwọn ẹ̀gbọ́n mi tó lọ fi ẹ̀tanú tó gbélé lọ́wọ́. Ẹ má jẹ́ sọ̀rọ̀ yẹn débẹ̀ yẹn. Àròkàn ò dáa. Kí ni Múrítàlá ṣe? Ṣé ló bẹ̀rẹ̀ sí ní mú àwọn òwe tó rí pé ilẹ̀ ló pọ̀ tó yìí lọ́fẹ̀ẹ́ ló fò. Ó bẹ̀rẹ̀ sí ní talẹ̀. Ilẹ̀ ọ̀hún ló tà títí. Kí ló gbẹ̀yìn ẹ̀? Àìsàn ni. Àìsàn tí ò gbóògùn lọ́lọ́run bá wa fi sọjọ́ fún. Nítorí ìgbà kan owó pọ̀ lọ́wọ́ mi. Mo lọ síbẹ̀. Mo ní mo ní ìdí owó just common 30,000 naira ni mo béèrè. Wọ́n ní kí n ṣèwé. Mo ṣèwé fún wọn, kò fún mi ju 7,000 naira lọ. Owó yẹn òun kàn tiẹ̀ fẹ́ fún mi nítorí àwọn yẹ kan ṣe meeting lórí ẹ̀ ni. Ó mà ṣe o. Kò ní dáa fún ẹ Moses, gbogbo nǹkan tó ń jẹ́ kí n máa rántí lọ́gànjọ́ òru yìí. Gbogbo ohun tí mo ti fi sẹ́yìn.
tí mo sọ pé Ọlọ́run ọba ti ṣe ògo nínú ilé ayé mi ló ń jẹ́ kí n rántí lálẹ́ yìí. Bí ọkàn mi ṣe gbọgbẹ́ yìí ò ní ní adùn mọ́, ò ní ní adùn, ò ní ní fọkànbalẹ̀, ò ní ní ẹ̀rín lẹ́nu mọ́ láṣẹ Ìdùmarè, láṣẹ arúgbó olúfà tí ń tòṣùmarè, àdàgbà má dàkànrẹ́ bàbá ńlá bàbá mi. Ọlọ́ fi ògùn fún mi nírè. Akíntúndé, ò ládùn mọ́, torí ọgbẹ́ tó ti jiná òun ló jẹ́ kó jáde síta lóru yìí. Orí àìsàn yìí ló wà, ìpá dùrùdùgbẹ̀ tó wá gbẹ, tó di kókóró, bó ṣe nípa lẹ́pọ̀n ló ní lọ́rùn. Kábíyèsí Elédùmarè, ọba tí kì í lé ni kó tó bá ni. Gbogbo ohun tí gbogbo yín tẹjọ pawọ́pọ̀, tẹjọ ṣe, tẹ ṣí gbogbo ọmọ sábìtù, tẹ ṣí wa, tẹ mú gbogbo wa, tẹ kẹ̀yìn ara wa síra wa. Múrítàlá bí ikú ẹ̀sìn ló kú. Bẹ́ẹ̀ ni, tó bá dìsáàfù ìdáríjì, kọ́lọ́run ọba kó máa dáríjì nínú kòtò ń bẹ̀. Odidi ọjọ́ kan ni mo lò nílé ẹ̀, 7,000 ló fún mi nínú 30,000. Nǹkan tó jẹ́ kí n rántí ní ọ̀gànjọ́ òru yìí, Moses Akintunde Kudoro, ò ní ládùn mọ́, ò ní láyọ̀ mọ́ láṣẹ Ìdùmarè. Àfi tí ìbá ṣe pákàtà obìnrin ló gbà wá sáyé, àfi tí ìbá ṣe pé tẹkún tẹ̀jẹ̀ ló fi níyẹ́ ẹ̀ fi bí ẹ ló kù. Ìwọ ńlá pè mí lọ́mọ àlè pé kán lọ ṣe blood test tèmi wá. Ó rò pé mo bẹ́ẹ̀ kó fọ́tò ẹ jáde dáadáa. Mo rí fọ́tò ẹ mú. Ṣé wọn kò kì í ya fọ́tò? Ẹ̀yin èèyàn ẹ máa gbádùn lọ. Nígbà tí ìnira tó dé sí Múrítàlá bí, ló bá gbé àpamọ́ yìí, ló bá ṣe kí ni, ló bá gbé fún yìí tó jẹ́ baálẹ̀ Òjòdú, Kudoro Òjòdú ló bá gbé fún. Ìyẹn ló bá gbé àpamọ́ ìwé, ló bá gbé fún ìwọ olórí burúkú, olè ọ̀lẹ àtọ̀lé olórí gbọrọ, agùnmánìyè, ló bá gbé fún ẹ. Olórí burúkú, àná ká ṣí ọmọ wèrè, olórí burúkú mẹ́ta lọ́kan wèrè pàtàkì. Àbí bó ṣe dọ́wọ́ ẹ̀kọ́ nìyẹn. Ìwé bàbá mi bó ṣe tọwọ́ dọ́wọ́, bí gbogbo ogun bàbá mi bó ṣe ti ọwọ́ Múrítàlá bó ṣe dọ́wọ́ ẹ̀yìn Kudoro nìyẹn. Ẹ wá ṣígun lé wa. Bọ̀dá mi tó béèrè ọ̀rọ̀, àwọn ìwé wọ̀nyí òun ni Akíntúndé Kudoro Moses ló wá ń gbé jáde ní kọ̀ọ̀kan. Ó lọ tún wọn rọ. Wọ́n bá sọ pé wọ́n ti ní ìdí nǹkan, á lọ tún wọn rọ, á yí padà, á tún déètì, á yorúkọ gbogbo ẹ̀ padà. Kò sí nǹkan kan kò sí owó kankan tó ná láti lọ fi gbàwé kankan ní mínísírì kankan. Torí ẹ sọ pé ó dilé mú. Ẹ ló dilé mú, kò ṣe lọ dilé bàbá ńlá bàbá àwọn aróko jẹun, wọn rí di mú. Àwọn náà ń kára wọn mọ́ ìdílé onígbàkulè. Akèrègbè, ó ti sọ ibi tó máa sokùn mọ́ lọ́rùn, ó ti sọ gbogbo ayé. Ẹ bá mi pín kinní yìí dànù. Tí nǹkan kan bá wá ṣe kankan nínú ọmọ sábìtù ajílàrùn,
tí nǹkan bá ṣe ẹnì kankan nínú wa bí bó jẹ́ ọ̀fìnkìn lásán ni máa fẹjọ́ ẹ̀ máa fi sun ẹ̀jẹ̀ Jésù. Àwọn pé ṣọ́ọ̀ṣì èké lẹ́yìn lọ. Àwọn òwe tó lọ ń tún rọ nìyí o. Kì í ṣe pé bóyá ó ń lọ sí mínísírì kan ń lọ gbàwé kan o. Gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ sọ pé ń pẹ̀tù sọ̀rọ̀ tẹ́ lóhùn ó yẹ ká máa kí ni. Ó yẹ ká máa kí ni, ó yẹ ká máa ṣe sàdánkátà ẹni, ó yẹ ká máa yìn lọ́kùnrin ni. Ẹ bá mú kóhun náà kúkú máa help ìdílé tiyín náà. Ó yẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ èló ló ná láti fi gba àwọn ìwé yẹn jáde ní gbogbo àwọn mínísírì tẹ́ sọ pé ó ń ṣakitiyan láti lọ gbà jáde. Tó bá fún wọn ní nǹkan kan owó tán fi bá yí déètì padà kúrò lórí ẹ̀ ni. Wọ́n á ṣe photocopy, wọ́n á reprint, wọ́n á stipex ẹ̀ kúrò, á sọ dodindi. Moses Akintunde Kudoro àti gbogbo ìdílé Kudoro pátápátá. Tó bá yẹ pé bọ́rọ̀ yìí ṣe rí kọ́ nìyẹn, tó bá yẹ pé rọ́ ni mò ń pa, tó bá yẹ pé rọ́ ni èmi Táwàkálítù ọmọ Tádé ṣe, ọmọ Sábìtù Ajílàrán ẹran òjèwé olóbùtú ìjẹ Ọbátúlà, tó bá jẹ́ pé rọ́ ni mò ń pa, ohun tí mò ń sọ yìí, ohun tí mò ń sọ tí mò ń ká sílẹ̀ yìí, gbogbo ìlú Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fẹ́ mọ́lẹ̀ pátápátá, ẹ bá mi mú lọ sí ojú Iyemọja kí atọ́nà ojú Iyemọja kán mú lọ kó lọ bu omi ibẹ̀ mu kó dẹ̀ sun bẹ̀ mọ́jú. Tó bá yẹ pé rọ́ ni nǹkan tí mò ń pa, tó bá yẹ pé bí ìwé bàbá mi ṣe dánwò ẹ̀kọ́ nìyẹn. Kò sẹ́ni tó máa tajà yẹ̀pẹ̀ tí ò ní gbowó òkúta o. Ohun tó gbà ládùúrà ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ẹ. Ó máa sinmi, ó máa ya wèrè wọjà ni. Tí gítọpẹ báyìí ni wèrè máa ń tú tiẹ̀ hàn. Ó máa ṣẹ̀sìn gbajúmọ̀ ni. Torí gbogbo nǹkan tí mo ti gbàgbé tí mo ti get over òun ló ń jẹ́ kí n rántí. Ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé tọmọdé ò bàbá tán àbárọ̀bá, àrọ́bá kẹ̀dẹ̀ ní bàbá tán ni. Àwọn àrọ́bá kan wà tó jẹ́ pé ó máa ń ó máa ń fúnyàn ní kò ní dáa fún ẹ. Ohun tó gbà ládùúrà ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ẹ tọmọtọmọ. Tọmọtọmọ bí àkàrà ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ẹ. Àwọn ẹ̀gbọ́n mi ọ̀hún tí wọ́n fẹ̀ tanú, wọ́n fi gbé gbogbo dọ́kúmẹ́ǹtì tí wọ́n gbé fún Múrítàlá Ṣófẹlá tó fi dé ọwọ́ ẹ̀yìn olórí burúkú ẹni òfò ẹni àdánù. Ẹni òfò ẹni àdánù Kudoro ẹ̀gbọ́n ìyẹn tó jọ sọ pé òun jẹ́ baálẹ̀ Òjòdú. Ẹ̀gbọ́n ẹ̀yìn òun náà ló gbé ìgbà tí ìyẹn òkú ìwé mélòó ló kà tó máa fi understand ẹ̀ ló bá fi gbé dọ́wọ́ tiẹ̀ mú sísì. Ẹ̀yin ẹ̀gbọ́n mi tó kù bá ń wọlé tó ń bojú ẹ̀yìn ní tòótọ́, mo mọ̀ pé ẹ̀yin jẹ̀ka àbámọ̀. Gbogbo ohun tó yẹ káwọn ọmọ yín kan jogún ẹ̀, gbogbo ohun tó yẹ káwọn ọmọ yín àwọn ọmọ yín kí wọ́n fi fẹ́lá ẹ ti fẹ̀ tanú ẹ ti fi gbé dànù. Tọ́ Ọlọ́run á ṣàforíjì fún yín o. Mo gbà ládùúrà o.
Ọlọ́run á bá mi ṣàforíjì fún yín. Á bá mi ṣàforíjì ọ̀tún fún yín o. Torí nǹkan tí mò ń sọ ní òwúrọ̀ kùtùkùtù yìí ó ń gba ọgbẹ́ lọ́kàn mi. Ọmọ àlè ló dẹ̀ kó ló kó ọmọ wọ́n ti sọ pé bọ́n ṣe ń pa òwe yẹn kọ́ yẹn. Ọmọ ọsán ló kó pọ́npọ́ bá igi orí ẹ̀. Sórí tí o bá kó gbogbo dọ́kúmẹ́ǹtì tó kù lọ́wọ́ ẹ sílẹ̀, Moses. Tó o bá kó gbogbo dọ́kúmẹ́ǹtì bàbá mi tó kù lọ́wọ́ ẹ sílẹ̀, billions, multiplication in billion times. Ìnira tí Muritàlá Bíṣófẹ́lá tó ní tó fi kúkú oró dànù, òun ló máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ẹ o. Bó ti ṣe ń fi etí gbọ́ kínní, bó ṣe máa ṣẹlẹ̀ sí ẹ nìyẹn. Mo wá fẹ́ ṣé o mọ̀ pé o bẹ̀rẹ̀ sí ní kóríṣiríṣi nǹkan, ìwọ àti adviser ẹ wọ́n ní kó lọ jù sínú fọ́rùmù àwọn Àwórì. Jọ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ bá ti bá mi gbọ́ kínní, ẹ bá mi bẹ̀rẹ̀ sí ní pín. Torí ńgbà tó bẹ̀rẹ̀ sí ní kọ ìkọkúkọ nípa mi, ó ń pín síbẹ̀, ẹ bá mi pín eléyìí náà o. Mo dẹ̀ fẹ́ kí ìwọ fúnra rẹ olórí burúkú ẹ kó o bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ara ẹ pín jáde. Torí o kúkú mọ̀ pé wọn ò rí fọ́tò ẹ rí, wọn ò lè mẹ́ni tí mò ń sọ̀rọ̀ ẹ̀. Torí ẹ̀ ló ṣe ń kó fọ́tò mi, tó ń lọ kó fọ́tò mi jáde, tó kó ta àwọn bàbá mi, tó sọ fún mi pé léyìí o lè proof anything. Èmi náà mo wá kó ti gbogbo ìdílé yín, mo wá kó jáde fún ẹ̀ ń sìn kó bẹ̀rẹ̀ sí ní pín. Láṣẹ Èdùmàrè, lágbára arúgbó olúfà tí tòṣùmàrè, ó máa ṣẹ̀sìn gbajúmọ̀ kú ni. Lágbára òṣàbèjì, wàá ṣẹ̀sìn gbajúmọ̀, wàá ṣe láyé, wàá gbọ́ lọ́run. Òun fìwé bàbá tèmi, òfin ṣe yàǹgà nínú ìlú Ìṣẹ̀rí Ọlọ́fin, nínú ìlú Ìṣẹ̀rí Ọlọ́fin mọ́lé títí dójòdú. Ó tún lẹ́nu àti sọ̀rọ̀, wàá tún máa jókòó níbi táwọn ọmọ bàbá jókòó, ìwà máa jókòó, wàá máa pèrè ẹ ní kinní kan, wàá máa sign document, kò ní dáa fún ọwọ́ yẹn, máa rọ dànù ni. Ọwọ́ tó fi ń sign document yẹn, ọwọ́ yẹn ó máa rọ dànù ni. Gbogbo nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ló ń tú àṣírí ẹ̀. Ẹni tó wà lórí àpèrè yẹn á ṣàṣeyà, á ṣàṣeyọrí. Gbogbo ìmọ̀ ìwọ àtẹ̀gbọ́n ẹ òfo ló máa já sí lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Torí ìwọ ló pé ṣọ́nṣọ́ o, o dẹ̀ ti rí ṣonṣo o. Ìwọ ló sọ kò sórùlé o, o gbọ́dọ̀ gbóhùn onílé o. Àwọn ọmọ bàbá tèmi á jókòó, wọ́n á máa ṣèpàdé lọ́ba ọmọ ọba, ìwọ náà á jókòó síbẹ̀. Ha! Ewé ti sún kó dànù mẹ́n. Máa jẹ́ kó popular. Wà popular láyé wọn. Eṣiṣi gan amọ̀ ẹ̀. And for your information, because mo mọ̀ pé half baked ni ẹ pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ mọ̀wé, ẹ ṣe gbogbo ẹ lọ sí yunifásitì náà. Àwa tá lọ sí yunifásitì tá àti ẹ̀ka kankan, àwa mọ nǹkan tí wọ́n ń pè ní kéèyàn máa showcase èèyàn. When you are proud of something or somebody, you showcase it. And I have every right to showcase Àdìmúlà Àrólé Ọlọ́fin Ògúnfúnminire anywhere that I wish, that I want, that I feel like. Ṣó yé ẹ? Nígbà tí ẹ gbé Dàdándíndín sọ̀gẹ̀dẹ̀ díyàn òpònú, Adélé yín tẹ́ gbé síbẹ̀.
nǹkan tá a ní ká ṣe fún nìyẹn. Àgbà tẹ́ jẹ́ kó kúrò ńbẹ̀ tí kò mú kọ́bọ̀ kúrò ńbẹ̀. Ṣèbí ọ̀kadà ló gbé kúrò gbẹ̀yìn ńbẹ̀. Ibi tó bá lé ayé tìyẹn náà dẹ̀dẹ̀ nìyẹn náà. Ibi tó advice ẹ̀ tó bá lé ayé ẹ̀ dẹ̀dẹ̀ nìyẹn. Níbi tó wà sí a máa fèpè ránṣẹ́ sí ẹ lójoojúmọ́ ni. Gbogbo ọ̀nà ẹ̀bùrú tẹ́ rò pé bóyá ẹ lè bá gbé nǹkan gbà. Gbogbo nǹkan tó yẹ kẹ́ jẹ́ kí àwọn IOPC kí wọ́n bá ṣe kó lè rọ́nà gba gbogbo nǹkan tèmi pẹ̀lú wọn tá jọ ń plan bóun náà bó ṣe máa gba sálárì bó ṣe bí ò tiẹ̀ ju iye kan lọ níwọ̀nba oṣù 6 àbí oṣù mélòó ló lò ń bẹ̀ yẹn. Ó yẹ kó mú millions jáde kúrò ń bẹ̀ yẹn. Ṣùgbọ́n lórí burúkú yín ìwọ Akíntúndé adviser àtàwọn tó kù ẹ̀yin ò tí ì kọjá tí ìgbésẹ̀ ara yín kọjá mọ́ṣáláṣí lọ́dọ̀ mi rè tí ìdárúkọ yín. Mo ń retí ìjọ tiyín náà kẹ́yìn náà kẹ́ lè wá gba sátífíkẹ́ẹ̀tì ọ̀rọ̀ yín. So anywhere tó bá wù mí ni mo lè showcase bàbá mi sí o. Ọmọ àròkò jẹun. Ọmọ kọdọ́kọ lèmi. Ọmọ akọdákọ dé akọ lèmi. Ìwọ lọmọ àròkò jẹun. So you know nothing about being proud of a blue blood royalty. So brother mi tẹ ní Akíntúndé ó dúró ìdúró ọkùnrin ilé. Ẹ jẹ́ kó wá dúró tì yín náà o, kó lè bá yín to ilé tì yín náà dáadáa o, kó lè máa bá yín gbá rìsáàṣì o. Mi ò fi bú yín o, mo kàn fi ń ṣàlàyé ọ̀rọ̀ ni o. Mo kàn fi ń ṣàlàyé ọ̀rọ̀ ni o, bàbá mi. Àlọ́ ti lọ, àbọ̀ ti wá bọ̀ báyìí o. Akíntúndé. Àṣírí tú o, onígbàgbọ́ sàlẹ̀, gbogbo ohun tí ẹ̀ ń bò. Mo ń bọ̀ wá Ọlọ́run ìyá lógún ọdún. Tí rọ́bà dẹ̀ lọ lọ́gọ́rùn-ún ọdún ní ìṣẹ́jú kan. Lòtítọ́ ọ̀rọ̀ ẹ̀ máa bà. Gbogbo galala orí burúkú tẹ̀ ń ṣe ewé ti sunko. Kẹ́ ẹ lọ kó ṣe orí burúkú yín sọ̀hún. Ṣé o mọ̀ pé ìpá ló pa Múrítàlá? Múrítàlá bí ṣófẹ́lá bàbá Rasaki. Ṣé o rántí ìpá àti gẹ̀gẹ̀ ọrùn bí méjèèjì bó ṣe ga tó nì tí gbogbo ẹ̀ ń fì tí bí tọrùn tí ń fì ní tabẹ́ náà ń fì. Tó kọ́lé sí dọ̀pẹ̀ mú. Ó fi ìkorò ìbàjẹ́ ilé ayé tiẹ̀ bàjẹ́ tiẹ̀. Ó fi balẹ̀ ayé àwọn ọmọ ẹ̀ náà jẹ́. Ìtí ò sínwín nínú àwọn ọmọ tiẹ̀ náà. Wọ́n ti kúkú ikú oró dànù. Ó mà ṣe o. Ìwọ gan fúnra rẹ̀ o ti wá gbẹ́ kànga. O ti gbẹ́ kànga yẹn o gbẹ́ ó wá jìn. O ti wá débi tó mi ilẹ̀ pa wà. O ti wá gbẹ̀yẹn sílẹ̀ fáwọn ọmọ tiẹ̀ náà láti ṣe kíni láti máa mu. Ẹ̀yin ọmọ ẹ̀ṣẹ̀ mi o, ohun tí bàbá yín ṣe sílẹ̀ ni o. Ṣé mọ̀ pé wọ́n máa ń sọ pé bàbá ló jẹ èso àjàrà, ọmọ lè yín kan. Oúnjẹ ẹ̀kàsì tí bàbá yín tó gbé sílẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ lájẹyó. Kẹ wá mú omi ilẹ̀ pa sí ẹ wá yó bámú. Ìtó ṣe tíran yín tó bá yẹ pé mi ní yín ni ẹ tètè ya máa lọ jórúkọ ìyá yín kẹ ya lọ torí ibi tó bá ti ń gbọ́ Kúdóró kò sí àlàáfíà ń bẹ o. Kò sí orúkọ tó dá, kò ń ṣe orúkọ tó dá o. Orúkọ burúkú ni o. Ẹ yá lọ pààrọ̀ orúkọ yín o. Ẹ yá lọ sí Lagos State kínní. Kẹ lọ ṣe changing of name. Kọ́ bá yín pààrọ̀ orúkọ yín o. Tẹ bá pọ̀ kàn láti máa jẹ́ orúkọ yẹn. Ègún tẹ̀lé orúkọ yẹn o. Torí òun náà láti tú síta tẹ̀yìn ọmọ náà tẹ̀lẹ̀ tí ń gbọ́ yìí o. Ẹ̀yin àgbà ẹni mo fẹ́ ṣe round up o. Ẹ̀yin àgbà ẹni ọ̀rọ̀ yìí gbogbo wa pátápátá gbogbo yín pátápátá ni mò ń bá sọ. Ẹ yé gbingi oró.
ẹ má gbin igi oró, àbọ̀ ń bọ̀ wá bó níṣẹ́, ẹ má gbin igi oró o. Ṣé rí igi oró tẹ́ bá gbìn, ó lè jẹ́ pé àwọn ọmọ yín náà kọ́kọ́ máa lọ já nínú èso tó bá hù lórí ẹ̀. Àwọn náà máa kọ́kọ́ lọ ṣe kí ni? Náà máa kọ́kọ́ lọ já, náà máa jẹ. Ló já sí wípé bàbá jẹ èso àjàrà. Ẹ̀yin ọmọlé yín máa kàn. Moses Akintunde Kudoro alákìísà ẹ̀ tó ń jó lóru. Ilẹ̀ ti mọ́ ẹ báyìí o. Ìwọ ló gbá ṣoṣo lójú. Ègún ìdílé bàbá ńlá ẹ̀. Ó ti wá bẹ̀rẹ̀ sí ní já ẹ̀ láti sìn lọ. Ẹ̀yin èèyàn mi, mo kọ́ tiẹ̀, mo bù ní díẹ̀. Mo ṣì ń bọ̀, mi ò tí ì dé. Mo ṣì ń bọ̀. Akíntúndé láti sìn lọ. Mo ti fi ẹjọ́ ẹ̀, mo ti fi sun ẹ̀jẹ̀ Jésù Kristi. Mo lọ síbi gíga, mo lọ síbi gíga. Mo lọ sí orí òkè Káfárì níbi tí omi àti ẹ̀jẹ̀ ti ń ṣàn. Mo mú ọwọ́ mi ọ̀tún, mo fi bu omi. Mo mú ọwọ́ mi òsì, mo fi bu ẹ̀jẹ̀ Jésù Kristi. Mo gbé ẹsẹ̀ mi méjèèjì, mo rì bọnú bú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Mo kúnlẹ̀, mo rá bàbà níwájú ìtẹ́. Mo fi ẹjọ́ ẹ̀ sùn. Mo fi ẹjọ́ ẹ̀ sùn. Mo bu omi àti ẹ̀jẹ̀ tó ń ṣàn nínú ìhà rẹ̀. Mo fi dógò sínú ilé ayé ẹ̀. Gbọ́wọ́kọ́wọ́ tó bá gbé, iná Ọlọ́run máa jó ẹni, àrá ló máa sán pa ẹ́. Àṣẹ ni, àṣẹ àgbàlagbà, àṣẹ bàbá ńlá mi ọlọ́fun ògún fún mi níre. Àdàgbà má da kàngàrà lógbó olúfà tí tó ṣùmàrè. Bẹ́ẹ̀ ni. Ó lè yé. Yá lọ kẹ́rù bàbá mi tó wà lọ́wọ́ ẹ̀ padà. Yá lọ kó sílẹ̀. Pátápátá porogodo láìkú kankan. Gbogbo ẹ̀yin èèyàn mi, mo kí yín o. Kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, lónílé lálejò. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín. Ọmọ Tádé ṣe. Tí gbogbo yín tẹ́ mọ̀ sí ọlọ́mọ plenty. Èmi náà ni màá máa wá, ẹ̀yin ni màá máa bá. Àsìkò ti tọ̀rọ̀ láwa yìí. A dẹ̀ gbọ́dọ̀ sọ kó lè yé gbogbo wa yékéyéké. Ire o, ojúmọ́ ire ló mọ́ mi lénìí. Ojúmọ́ ìbànújẹ́ ló mọ́ fún gbogbo àwọn ẹbí Kudoro. Àṣẹ wà.